kíkú máa pa ẹ́ Akanni Akanni kàrùn máa ṣe ẹ́ Akanni kíkú máa pa ẹ́ kó ló lẹ́yìn pẹ́ kàrùn máa ṣe ẹ́ Akanni Akanni òǹlẹ̀ Adéyẹmí Martin sọjọ́ bí lónìí mo wá kí Akanni ọmọ alálùbáríkà mo ní o mọ ọgbọ́n dídùn ẹnu mi dákun mọ́ dágọ́jọgọ́jọ ní ọdún ẹ̀ lóde tí wàá tọpẹ́ olúwa mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba Akanni adé aṣíwájú fún ara rẹ̀ igi lẹ́yìn ọgbà àwọn òbí tóbi lọ́mọ kẹlẹ́dùà ọba dániwáyé kó jẹ́ ó dàgbà kó dògbó nílé ayé kó má ṣèyàn kú láṣẹ lẹ́dùnmarè ọba. Birthday to you. Tiwa tọpẹ́ Akanni tí ń sọjọ́ bí lónìí oríire àfirè lọ́jọ́ gbogbo ni wọn àtẹ̀pẹ́ ń lẹ́sẹ̀ ń tẹ̀nà àtẹ̀pẹ́ báyìí ló tẹ̀lé ìpẹ́ oríire àfirè lọ́jọ́ gbogbo òní sọdún bànújẹ́ ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló mọ̀ báwọn ṣe lágbára lọ́wọ́ lọ́hùn ọba orí gangan Adéyẹmí Ismail ìyá rẹ̀ ló rán mi wá o ìyá rẹ̀ ló ní wá mọ́ kí ọbí ológun ẹrú Ismail ó ní ìwọlé jìká tí ó jẹ́ káṣọ ó yẹ lọ́rùn ó pé ọmọ mi ni Akanni wá bá mi kí ìfẹ́ ayé mi ni wá bá mi kí ó lọ́rọ̀ bí ẹkún ọ̀rọ̀ bí ó ṣe ọ̀rọ̀ bí ìbànújẹ́ Elédùmarè ọba mi ò ní jẹ́ ó tọ́ sí ọ láyéláyé ìkùnà oníkó ọ òní kò kùnà nílé ayé tó wá kò sí bó o ṣe lè wù kó o pẹ́ nílé ayé tó àwọn òbí rẹ wọn ò ní mọ̀ sáré rẹ mo pé o ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lọ́lọ́hùn ọba Adéyẹmí Akanni o ọmọ àrídùnnú ló jẹ́ o òní dàrú ìbànújẹ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ṣẹ̀dá tó dá ọ Ismail mo ló ṣọdún èyí mo pé kiri ayọ̀ rẹ kó mọ́ lékún ni ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́hùn ọba àwọn òbí rẹ máa jèrè rẹ ní ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ́ sáré rẹ wàá dàgbà wà dògbò nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́hùn ọba ìlọ́wádìí àwọn bàbá rẹ̀ Ismail dákun jẹ́ ń bọ̀ relé o jẹ́ ń bọ̀ dénú gádínì àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ ẹ̀dẹ́ mọ̀ pọ́ àrógùn ọmọ arógùn mọ́ fìtì ìbọn ṣe ìyá ọkọ̀ àgbò mẹ́bí wọ́n lọ́mọ ajé lálá ìsọ o ọmọ ajé fọjọ́ gbogbo dára bí ègbìn ọmọ ilépo rẹ́dẹ́ ọmọ ìwà dòdò ọmọ ajé jù sóhun náà ń póríkìlẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ agbálẹ́gbèrà tó lẹ́ẹ̀dẹ́lé mẹ́bí wọ́n lọ́mọ alápò tìémi ọmọ arógùn mọ́ fìtì ìbọn ṣe mẹ́bí wọ́n lọ́mọ tìmí ọlọ́fà náà mẹ́bí wọ́n lọ́mọ tìmí àgbálẹ̀ tí ń tọ́fà séyàn bí ọmọ arún gbàdúwọ̀ ló mọ̀ ń gbọ́ ọmọ arún gbogbo wọlé ẹ̀dẹ́ kò lè rẹ̀ mí o kí n mọ̀ lè dẹ́dẹ́ nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mo pé bẹ́ẹ̀ bá ń rẹ̀ dẹ́ kẹ́ mọ̀ mọ̀ bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ torí tẹ bá darí dé látẹ̀dẹ́ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀fà bọ̀ sí nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ismail dákun mọ́ gbọ́ ìran ní kò yé ni ọ́ nínú ilé àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Ìkòyí ẹ̀ sọ ọmọ àgbọ̀nyùn Ìkòyí ẹ̀ sọ ni ọ́ ọmọ adílé kógun ó tó dé ogun ojoojúmọ́ ló múlé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ súnmi lọ ìjà àjàwẹ̀yìn ní múlé Oníkòyí ẹ̀ sọ wò mí ọmọ àsọgbódìlé ọmọ àsọgbẹ́rì ìgboro ṣá ni wọ́n ń póríkìlẹ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Akanni mo ló kú ọdún Ismail mo ló sì kú àṣeyẹ tí wàá tọpẹ́ ìwò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba oúnjẹ tán bá ní ta ní nkọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.